tó mo dúpẹ́ lọ́wọ́ tó lórí tẹlẹ́mù pàápàá jùlọ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tí ẹ fi ti palàbà ọ̀rọ̀ wa tẹ́ ẹ jẹ́ kọ́rọ̀ wa ṣubú tó pé ní kété tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ lẹ́yìn náà ti ń bá wa ṣe apology sáwọn oníṣẹ̀ṣe lápapọ̀ pàápàá jùlọ àwọn ẹgbẹ́ ọlọ́jẹ̀ ṣùgbọ́n mo ṣe ń sọ fún yín àwọn ẹgbẹ́ ọlọ́jẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti parapọ̀ wọ́n dẹ̀ ti sọ̀rọ̀ wọ́n ti sọ̀rọ̀. Àwa ní ìjọ Ìjẹ̀parapọ̀ Welfare Association Nigerian Overseas. Orúkọ tèmi ni Ọmọọba Adéọlá Ayọ̀ọ́lá tí mo jẹ́ president ìjọ Ìjẹ̀parapọ̀ Welfare Association Nigerian Overseas. Àwọn tí ó wà lọ́wọ́ ọ̀tún mi ni olórí aláàgbà gbogbo ilẹ̀ Ìbàdàn. Ẹni tí ó wà lọ́wọ́ àlàáfíà mi ni vice chairman ti ìjọ Ìjẹ̀parapọ̀ ti Ọ̀yọ́ state chapter. A ń ṣe press conference yìí nítorí fọ́nrán kan tí a rí níta tó involve ìkan nínú àwọn òṣèré torúkọ ẹ̀ jẹ́ Hussein. Kí ni fọ́nrán yẹn dá lé lórí? Ó dá lórí pé ó fi eégún wa ṣe ohun tí ò tẹ́ wa lọ́rùn. A dẹ̀ ti ṣe seminar, a ti kọ lẹ́tà sọ́wọ́n TAMPAN and other association tó rí sí àfíẹ́sì àwọn òṣèré orí ìtàgé. Ó tún wá jẹ́ ohun ìyàlẹ́nu fún wa yí pé a tún rírú fọ́nrán yìí níta. Nínú fídíò yìí a máa fi fọ́nrán yìí sínú ẹ̀ so that ẹ̀yin náà lè rí, ṣùgbọ́n a fẹ́ fi àkókò yìí a fẹ́ fi sọ fún content creator tó ṣe irú fọ́nrán yìí jáde pẹ̀lú eégún torúkọ ẹ̀ jẹ́ Hussein. A fẹ́ fi sọ fún yín pé àwọn Ìjẹ̀parapọ̀ ti ìlú Ọ̀yọ́ in general a fẹ́ rí nílé aláàgbà Bàbá Mariwo aláàgbà ti ìlú Ìbàdàn, olórí aláàgbà gbogbo Ìbàdàn. A fẹ́ rí èní ní oṣù kejì oṣù kẹta ọjọ́ kẹtàlá ti 2025. Mo fẹ́ tún sọ ọjọ́ kẹtàlá oṣù kẹta tọdún 2025 tá wà yìí. Àkókò tí à ń rìlí sí press conference yìí ní aago méjì kọjá ìṣẹ́jú mẹ́fà. Aago méjì kọjá ìṣẹ́jú mẹ́fà ní ọ̀sán. À ń rọ̀ yín ìwọ tí ń tà ń sọ yìí bá jọmọ́ ti especially content creator tó pẹ̀rẹ̀ ní Hussein. A fẹ́ rí ẹni nílé aláàgbà general tìlú Ìbàdàn ní èní sí ọ̀la. Èní ní ọjọ́ kẹtàlá oṣù kẹta 2005. A fún ẹ lé èní sí ọ̀la ọjọ́ kẹrìnlá oṣù kẹta 2025 láti yọjú sí ilé aláàgbà nílùú Ìbàdàn. Olórí aláàgbà torí aláàgbà akọ rẹpẹtẹ nìbàdàn, ṣùgbọ́n olórí aláàgbà afẹ́rí ẹ níbẹ̀ kò wọ nílé òkú gbàjà kí o lè wá sọ torí lọ́bẹ̀ tó fi ra wọ́wọ́. À ń bẹ̀ tán ní wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí. A fẹ́ sọ fún ẹ yí pé kí o gbọ́ ìpè yìí kò dẹ̀ ṣe kí ni kò dẹ̀ jẹ́ ìpè náà. Nọ́mbà tí o lè pèrè kó tó wá, nọ́mbà olórí aláàgbà Ìbàdàn 0 9 1 5 7 7 0 5 9 7. Mo fẹ́ pè lédè òyìnbó 091 577 05 957. Tá bá wo nǹkan tí àwọn ọlọ́jẹ̀ sọ yìí a rí pé kì í ṣe pé wọ́n ti gbégbèsè kan tó lágbára, bó tiẹ̀ jẹ́ pé àwọn kọ̀ọ̀kan sì ń bínú tó ń post oríṣiríṣi sórí social media.
àkọ́kọ́ mo fẹ́ rọ ẹ̀yin tẹ́ bá jẹ́ fans Hussein, sẹ́rí abániran abániwì kì í bá ní ràn, abánitàn kì í bá ní tàn, abánitàn kan ó lè mọ́ bá ní débẹ̀. Sẹ́rí gbogbo ẹ̀yin tí mo tọ́ra nǹkan náà ti wá comment section mi tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ àwọn nǹkan kan tí ò dáa bí irọ́ lásán kìíní kan mi ní láti máa repeat ẹ̀ tẹ́ni tí ò bá fẹ́ kí nǹkan ó bàjẹ́ wọ́n ló ní bá ṣe máa ń ṣe. Gbogbo àwọn nǹkan tẹ́ ẹ bá ń sọ yìí ẹni tó ṣẹ̀ ó ti gbà pé òun ṣẹ̀ ó dẹ̀ ti bẹ̀bẹ̀ ṣé tẹ́ ẹ bá wá lè bá bẹ̀bẹ̀ ẹ má dákun tó wà nílẹ̀, ẹ dákun torí Ọlọ́run, ẹ má dákun rárá àti rárá. Ó ti gbà pé nǹkan tó ń ṣe yìí àṣìṣe ni ó dẹ̀ ti tọrọ àforíjì. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní anytime àbí anywhere tẹ́ bá ti wo fídíò yìí. Mo ń ṣe fídíò yìí nítorí content kan skit kan tí mo post fáwọn àgbàlagbà tó bá ń wo fídíò kan tí mo post tó ní ṣe nípa eléégún, yes, tó ní ṣe nípa eléégún. Fídíò yẹn torí ẹ̀ mo fi ń ṣe fídíò yìí. Fídíò tí mo dẹ̀ ń ṣe yìí kò ń ṣe láti fi sọ àwíjàre kankan pé bóyá bó ṣe rí lélẹ̀ bó ṣe rárá. Mo jẹ̀bi mo fuck up, mo jẹ̀bi gan-an pé mo tún wá jẹ́ ọmọ Yorùbá ló tún wá jẹ́ kí ẹ̀bi yẹn tún nípọ̀, ló jẹ́ kí fọ́ọ̀tì yẹn kó tún tíìkì dáadáa ló jẹ́ kí ẹ̀bi yẹn nípọ̀ àzọ́mọ Yorùbá. Nǹkan tí mo ṣe yẹn kò ń ṣe nǹkan tó yẹ kó bá lọ́wọ́ mi, kò dẹ̀ ń ṣe nǹkan tó yẹ kó ṣe lẹ́gbẹ̀ẹ́ tèmi gan kí mi gan máa sọ̀rọ̀ pé àwọn kì í ṣe báyìí. Kò ń ṣe nǹkan tó yẹ kí wọ́n bá lọ́wọ́ mi rárá. Mo bùkù ó kù díẹ̀ káàtó nǹkan tí mo ṣe yẹn. Lóòótọ́ nǹkan tí mo mí láti ṣe kọ́ yẹn torí kò possible kí n mọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kí n fọwọ́ pa ìṣẹ̀ṣe lójú. Costume ni ẹ̀kú tí wọ́n lò yẹn. Ẹni tó dẹ̀ wà lábẹ́ ẹ̀kú yẹn actor ni, tó bá kò ń ṣe eléégún gidi actor ni. But regardless pé gbogbo nǹkan tí mo sọ kalẹ̀ yẹn pé costume ni ẹni tó wà lábẹ́ ẹ̀kú kò ń ṣe excuse fún mi láti ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Mo bùkù dáadáa. Lè rìn kò rí máa mì, but then èèyàn gbọ́dọ̀ máa wà very careful, èèyàn gbọ́dọ̀ máa wà extra careful. English rèé mo ti ń sọ. Èèyàn gbọ́dọ̀ máa kíyèsí gbogbo nǹkan téèyàn bá ṣe, àdàdà tó bá ti jẹ mọ́ nǹkan tó jọ mọ́ àṣà. Kò dáa rárá. Kò dáa. So ó yẹ kí fídíò yìí ti wá, fídíò tí mo ṣe ó yẹ kí n ti ṣe tipẹ́. But ìgbà tí mo post fídíò eléégún tí mo sọ yẹn, tí mo post ẹ̀, tí mo rí pé àwọn èèyàn sọ̀rọ̀ ń pa ẹ̀, tí mo delete ẹ̀, bí mo ṣe delete ẹ̀, kété tí mo delete ẹ̀ náà ni mo tender apology post. But then after ìgbà tí mo tender apology post yẹn, mo wà lórí set kan láti ìgbà yẹn di alẹ́ àná. So set yẹn ni ò jẹ́ kí n ráyè, network go sí dáadáa, mi ò wà online dáadáa. Alẹ́ àná ni mo tó ń rí most of àwọn videos yẹn táwọn èèyàn dẹ̀ ti reach out sí mi gan. So mo kàn fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi bẹ àwọn tọ́rọ̀ kàn, gbogbo ọmọ Yorùbá, gbogbo oníṣẹ̀ṣe, gbogbo ọlọ́jẹ̀, everybody tó bá bínú tọ́rọ̀ kàn kó jọ kó má bínú. Mi ò mọ̀ but mi ò mọ̀ yẹn kò ń ṣe excuse. Ó ti ṣẹlẹ̀, kò dẹ̀ yẹ kó ṣẹlẹ̀. So tẹ́lẹ́jọ́ bá ti mọ ẹjọ́ ẹlẹ́bi kò yẹ kó pẹ́ lórí ìkúnlẹ̀. Everybody tọ́rọ̀ ìbákan, mo bẹ̀ wọ́n kó jọ kó má bínú. Èmi ò ń ṣe ọmọ Yorùbá rádaràda. Tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ báyìí àzọ ọmọ tó tọ́ kọ́nlé tó dẹ̀gbẹ̀kọ́ wàá bẹ àwọn àgbà ni, wàá bẹ àwọn tọ́rọ̀ kan ni. So I am so sorry. Mi ò mìnà láti jẹ́ kó jáde bẹ́yẹn. And mo rí fídíò táwọn èèyàn ń ṣe tẹ́lómìn ṣe pé tẹ́lómìn àtàwọn èèyàn sọ pé kò tó bẹ́yẹn. Well, tó bá jẹ́ ẹlòmíì tó sọ pé kò tó bẹ́yẹn, tí irú nǹkan bẹ́yẹn bá ṣe ẹ́, ìwọ gan lè ṣe jù bẹ́ẹ̀ lọ.
èmi gan lè ṣe jù bẹ́ẹ̀ lọ tó yẹ yín so inú ló ń bí àwọn èèyàn so ẹ jọ̀ọ́ torí Elédùmarè ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi ọmọ yín náà mo jẹ́ and èmi gangan alára ti delete fídíò yẹn lórí page tèmi gan mi ò fi sórí TikTok mo delete ẹ lórí Instagram àti Facebook tí mo fi sí but ẹ mọ̀ pé fídíò àwọn ẹlòmíì ti save ẹ wọ́n wá ń circulate ẹ kiri whether with bad intention or good I don't know but then àwọn tó ń post ẹ yẹn wọ́n sọ fẹ́ lómi kò take it down torí ìgbà tèmi ò sí online àwọn èèyàn mi sọ fẹ́ lómi kò take it down so bó ṣe ń circulate yẹn náà èmi tí ó bá kúkú sí fídíò ọ̀hún lẹ̀ kò sí nǹkan tẹ́nibọ̀dì fẹ́ post pé bí àmọ́ ṣe nǹkan tí ò dáa and àwọn tó ń jáde tó ń bú mi tó ń ṣépè yẹn wọn ṣáà jáde lánàá pé kìnnìkan báyìí so probably nǹkan tí mo ṣe yẹn there is something in it èèyàn kọ́kọ́ ló jáde èèyàn méjì kan èèyàn mẹ́ta kọ́ kì í ṣe èèyàn mẹ́rin so definitely nǹkan tí mo ṣe wrong ó wrong dáadáa so mo fẹ́ fi àsìkò yìí bẹ̀ everybody bí mo ṣe sọ lẹ́ǹkan mo fẹ́ fi bẹ̀ everybody àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin tí ọ̀rọ̀ yẹn tó bá bí nínú tó bá kàn pé kò ẹ má bínú mo fẹ́ sọ pé kò rí bẹ́ẹ̀ torí intention tèmi fi ṣe but torí bẹ́ẹ̀ ṣe passive ẹ̀ so ká má kí ẹ̀ torí bẹ́ẹ̀ mi ṣe ṣe ń sìn kò ń ṣe èròǹgbà tèmi ni ó má tà báyìí bẹ́ẹ̀ ṣe rò bẹ́ẹ̀ bó ṣe bá ìrìn lára bó ṣe bá ìṣẹ̀ṣe lára ni nǹkan tó yẹ ká address so ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́. gbogbo wa la gbọ́ ohun tí Mr. Hussaini sọ fún fídíò ẹ̀bẹ̀ tí wọ́n ṣe láti fi bẹ̀ àwọn bàbá wa láti fi bẹ̀ gbogbo ọmọ Yorùbá láti fi bẹ̀ oníṣẹ̀ṣe lápapọ̀ tí n bá dẹ̀ ṣe ó dà pé fídíò ilẹ̀ lẹ́ẹ̀kejì ṣùgbọ́n bí tèmi máa sọ̀rọ̀ lọ ẹ má jẹ́ kó yà wá lẹ́nu pé níbo ni babaláwo Erinfọlámi tún sọ̀rọ̀ sí èmi ò bá rọ̀ kó má fi etí ọ̀tẹ̀ kó má fi gbọ́rọ̀ mi ọ̀rọ̀ lè dé kí gbogbo wọn fara ya kárí pọ́rọ̀ náà ọ̀dà kí ni nǹkan tá a fi jọ Ọ̀rúnmìlà kí ni nǹkan tá a fi jọ gbogbo àwọn òòṣà ni pé oníṣẹ̀ṣe a máa bínú bọ̀ àkín pẹ́ ronú èmi náà máa bẹ àwọn bàbá wa pé kó má bínú bó tilẹ̀ jẹ́ pé ńgbà tó ń pòwe ó ṣì òwe pa gbólóhùn gbéraga ni kí ọmọdé ọmọ sọ fágbà pé tọmọdé bá ti mẹ̀sẹ̀ lẹ́sẹ̀ kò yẹ kó pẹ́ lórí ìkúnlẹ̀ kò ń ṣòun ló yẹ kó sọ so tíyàn bá fẹ́ pẹ́ lórí ìkúnlẹ̀ àwọn àgbà ni wọ́n á pòwe òun mo rọ tilé tàlejò ẹni tó jẹ́ tiwa òun ní kẹjí ká kọ́kọ́ bá wí kò sí ẹ̀bẹ̀ fóun nítorí pé tí kò bá gbé ẹ̀kú jáde fún Hussaini láti fi ṣe content Hussaini ò ní wọnú ilé rẹ̀ tún láti lọ gbégun o ẹni ẹlẹ́ẹ̀kejì òun ni pé tó bá jẹ́ pé Hussaini ló lọ rán eégún yìí tàbọ́ lọ build nǹkan kan tó dàbí eégún kò síbi tá a lè bá fà á dé kódà a lè bá fà á dúbi tó dé yìí lọ ẹ má jẹ́ ká gbàgbé kó lóun ó fún 7,000 kó tó di kó gbégun kalẹ̀ fún ṣọ àfi Olódùmarè bí ẹ̀yin bàbá wa àfi ọba tó láyé tó lòdì ọ̀run àfi irúmọlẹ̀ igbámọlẹ̀ àfi bẹ̀ wá ẹ jẹ́ ká dáríjì Hussaini ṣùgbọ́n ọmọ tó gbégun kalẹ̀ yìí kò sí dáríjì fún nítorí pé ó yẹ kó jẹ́ ìyà ẹ̀ṣẹ̀ lójú àmì ó yẹ kó jẹ́ ìyà ẹ̀ṣẹ̀ tó wù. ẹ̀yin bàbá yìí ni mo kàn ń bẹ̀ kẹ́ bá mi foríjì Hussaini pàápàá jùlọ mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa Erinfọlámi kò ní bàjẹ́ fún yín kò ní fẹ́ bàjẹ́ fún yín yóò mọ̀ ju yín ṣe awo ni yín o no I forget ìyẹn ò ṣe pé bí èèyàn praise religion mi tí wọn bá dà ẹ jẹ́ ká wí mi against àwọn ìyókù náà but ẹ jẹ́ ká gbọ́ apology Hussaini àtàwọn kan tí mo fẹ́ sọ lẹ́yìn mo rò pé ti gbọ́ àkọ́kọ́ máa ń sùn máa ń wì kò sí bọ́mọ kékeré òṣèlú èkúté títí rẹ̀ ò ní jóná mọ̀mọ́ tẹ̀ mọ̀mọ́ gún ó láti gún yan kókó tí ò ní lẹ́mọ̀ òwe yẹn tòótọ́ ó kù díẹ̀ káàtó
ṣùgbọ́n àṣàjẹ ká gbà pé ọmọdé náà ló ń ṣe wá gbogbo nǹkan tá a bá ń ṣe. Bàbá wo ẹni Fọlámi, ẹ̀yin lẹni mẹ́sẹ̀gì ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe appeal sáwọn ọlọ́jẹ̀ lórí fídíò yìí, inú mi ó dùn ọdún náà. Kì í ṣe pé Hussein ràn yín, ẹ̀yin ń ṣe tiyín ni, ẹ̀yin ṣe tiyín torí ilẹ̀ Yorùbá tá a jọ wà, then torí pé àwa amúlùdùn a jẹ́ olólùfẹ́ yín, then ẹ rí kíní ní rí pé kì í ṣe pé ó intentionally fẹ́ ṣe láti fi tàbùkù ẹ̀sìn yẹn, content ẹ̀ ni ló gbé gba ọ̀nà one way. Inú mi ó dùn tẹ bá lè bá wa plead sáwọn pípò yìí lábẹ́nu, ẹ dákun gẹ́gẹ́ bí èdè yín tí wọ́n ó gbọ́, torí pé mo mọ̀ pé ẹ̀yin ṣẹni tí máa ń dán borọ́. Tó bá yẹ pé ọ̀rọ̀ yìí ò lọ báyìí, mo mọ̀ bẹ́ẹ̀ ṣe handle ẹ̀, èèyàn bẹ́ẹ̀ ni kí pé ẹ kọ ìrẹ́jẹ, ẹ dẹ̀ kọ ìwọ̀sí, ẹ dẹ̀ kọ àrífín. Bàbá ẹ má bínú, ẹ jẹ̀bùrẹ́, ẹ bá wa bá àwọn ọlọ́jẹ̀ sọ̀rọ̀ kí wọ́n dákun dábọ̀, kí wọ́n fi yèdè yín. Ìwé òde mi sọmọ lọ́wọ́ ẹ̀ àti lọ́wọ́ gbogbo wa. Èmi náà dẹ̀ tó ń fi àsìkò yìí sọ fẹ́yìn alájọṣiṣẹ́pọ̀ wa, tá a bá fẹ́ ṣe anything ẹ jẹ́ ká máa tender fáwọn tí a bá fẹ́ lo nǹkan wọn, kí wọ́n máa mọ tá a fẹ́ fi ṣe, tá a fẹ́ fi ṣe rè, kódà kò ní ìdí ká parọ́. Àwa là ń kọ́ tàn, ìtàn kan ló ń kọ wá, ní tá a bá sọ pé ṣẹlẹ̀ nínú ìtàn. Ẹ dákun, so gbogbo ẹ̀yin olólùfẹ́ Hussein, ẹ má bá wa dákọ́rọ̀ yìí o. Tẹ́ ẹ bá lè jáde kẹ́ ẹ ṣe fídíò apology tàbí kẹ́ ẹ ní message sáwọn ẹni yìí, ẹ má dákun. Gbogbo ẹni tẹ́ ẹ ń kọ wọ́nranwọ̀nran náà, ẹ lọ stop ẹ o, ẹ lọ stop ẹ. Ìfẹ́ wa kọ́ lẹ ní tẹ́ bá ti ń gbé gbọ́nà bí tẹ́ ń gbé gbà yẹn. Àlàáfíà fún mi.